mo ń wo àkòrí kan àkọlé kan lórí ìwé ìròyìn tó jáde lónìí wípé àwọn ẹgbẹ́ APC wọ́n ń bẹ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàpèkẹ́ bàbá dákun kí a má gbé rálì wá sí ìpínlẹ̀ Èkó báyìí wípé torí wípé kíni àwọn mọ̀ pé èrò yóò bìtìmù ní ìpínlẹ̀ Èkó àsán náà ń bẹ̀rù wọ́n mọ̀ pé àbà ẹni bẹ̀rù Ọlọ́run ẹ̀yin tẹ́ ń ṣèjọba lé wa lórí ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀ bẹ̀rù àtúbọ̀tán ẹ̀ bẹ̀rù báyìí náà kú ọ̀gá wa kan nìyẹn ọ̀la ni wọ́n pè ọdún kan nínú sàárè ìtàn sọ tán ṣe ayé ń sọ lẹ́yìn wọn ẹ̀yin náà rò bẹ́ẹ̀ wípé ìjọ kan ẹ kú gbogbo àdà lé ayé ẹ kú ńjọ́ kan gbogbo ìyàtọ̀ ẹ fi yé pátápátá ẹ jẹ jù bẹ́ẹ̀ lọ́nà sáré lẹ́yìn olórí burúkú yìí ẹ jẹ lákùlákù ìyà nínú sáré ẹ ń fara ni wá Ọlọ́run gan mọ̀ pé ẹ ń fara ni wá àfi k'Ọlọ́run ó ṣèdájọ́ yín bó ti tọ́ àti bó ti yẹ Ọlọ́run tí ẹ ti ń ṣèdájọ́ yín ṣebí mi nínú yín ní ìsìn ẹ ti ń síìkì ẹ sì ń rìtáyà sórí wheelchair ẹ̀yin olórí burúkú agbọ́pẹ́ tó fẹ́ ìnkírísì owó epo ìnkírísì rẹ̀ kéré ibú yín ó lè nípọn sẹ́mọ̀ pé olórí burúkú kúkú ni yín tẹ́lẹ̀ ẹ tó fowó kówó epo kò síṣẹ́ kò sówó kò sí nǹkan kan síbẹ̀ ẹ tó ń fowó kówó epo sólórí ibú nìyẹn ni ẹ̀yin ò fowó repo mọ̀lẹ́bí yín ò fowó repo àwa mẹ̀kúnnù tá a wá ń fowó repo ẹ wá ń fara ni wá ẹ fara ni wá ọlọ́fara ni yín tìrantìran tá a bá ní òní dáa fún yín ó ti dáa fún yín tẹ́lẹ̀ àmọ́ ẹ ní lálẹ́ ni àdúrà táwọn gbà fún yín nù pé Ọlọ́run ò ní jí ẹ lálẹ́ agbára Ọlọ́run bó tẹ́lẹ̀ wù káàárọ̀ yín kọ́ dáa tó kọ́sàn-án yín kọ́ dáa tó ẹ̀yin tẹ́ ń ṣèjọba rándanràndan lé a lórí alẹ́ yín ò ní dáa alẹ́ yín kò ní san yín ẹ máa kówó wa ẹ máa ṣe kíni ẹ máa kó owó wa ẹ yàrá gbẹ̀yìn ni arọ lẹ́yà ẹ wá dúró owó tẹ́ ti kó ẹ wá dúró owó tẹ́ ti yá ní China National Assembly níbi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn ìyẹn wá ń jo omi ìjọba Nàìjíríà ẹ mà ti sórí ibu o ṣebí ń jò ní náà lẹ́lẹ́ kéré kan tírílíọ̀n ẹlẹ́fì tó National Assembly ṣe ẹ dákun sí ní tẹ́ ẹ tó ṣeun ṣe atẹ́gùn ti ká gbogbo rúùfù ẹ lọ ni tí ìbá ipò orí yín ti burú atẹ́gùn ti ká lọ débi wípé National Assembly tó wá ń jò ìgbésí ayé yín gan ti ń jò tẹ́ ẹ̀ fura ìgbésí ayé yín ti ń jò ayé yín ti ń jò ìpínlẹ̀ Èkó ní July 3rd olóyè Sunday Adisa Adéyẹmọ Májàsọ́lá bàbá ní kò sí nǹkan kan àwọ̀ ìpínlẹ̀ Èkó tọ́fọ́n kan ò sì ní fìrò nàgbà ìgbà táwọn APC wá sọ pé kólóyè Sunday Ìgbòho ká má ti wá sípínlẹ̀ Èkó pé torí wípé kíni àwọn ọ̀fẹ́ kí àwọn oníjàgídíjàgan àwọn hoodlums kan hijack peaceful rally tá a fẹ́ ṣe ìbéèrè mi náà wá rè ẹgbẹ́ náà ta làwọn hoodlums tán fẹ́ lò ṣèbẹ́yìn olóṣèlú yìí náà àbẹ́yìn náà kọ́ ni ẹ̀yà tó kú mọ́kù àmọ̀nà ọ̀run mọ́ lọ ọmọ burúkú tí pamọ́ rẹ balùwẹ̀ child ṣèbẹ́yìn náà ni aṣèrálì nípínlẹ̀ Èkìtì hoodlums kankan ò hijack aṣèrálì ní ìpínlẹ̀ Ọ̀ṣun àrí kí hoodlums kó hijack ẹ̀ a ṣe nípínlẹ̀ Èkó náà kò sì ní sí hoodlums kankan tí ó hijack à ń sọ fún yín ni ṣé ẹ ti gbọ́ hoodlums kankan kò ní hijack ẹ̀ tó bá yẹ pé èròǹgbà yín ni kí hoodlum hijack ẹ̀ kọjọ́ gbogbo ìdó
dùn màhúrú tá a kà ń dùn màhúrú mọ́ lórí ayélujára ẹ má kulẹ̀ dùn màhúrú lórí ayélujára ẹ bọ́ ta tó bá di July 3rd. tẹ̀ bá mà pé ẹgbẹ́ sùnmí tí wèrè ń gbàgbó léyìn July 3rd dé tán àbí òní 23 àbí ṣe 24 ni òní 24 July 3rd ó kọ̀sẹ̀ kan à ń retí yín bóyá yín lẹ́nu ìlú bóyá wà ní tí ìbá ṣe pọpọlọ yín ò pé à ń jà fún òmìnira tí ó mú ayédẹrùn fún èmi àti ẹ ìwọ kan wá ní kìnìjà ẹ̀rẹ́ àbà ẹ̀ ṣe làákàyè ni bẹ́ẹ̀ bá tiẹ̀ wá yẹ àríjẹ nídìí mọ̀jàrú ẹ̀ tiẹ̀ wá mọ̀ wípé ọmọ yín ọ̀jẹ̀ nù yà táwọn abẹ̀kúnnù ń jẹ ni tẹ́nìkan bá ya àríjẹ nídìí mọ̀jàrú báyìí tẹ́ torí ẹ̀ tá ń fi 200 naira tá ń fà á lé yín lọ́wọ́ tẹ́ ẹ lẹ́torí ẹ̀ máa kókù mọ̀ bá àwọn èèyàn ẹ ṣọ́ra yín ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má jẹ́ kí Oòduà kó bá yín jà. wọ́n ní ààrẹ ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ó tiẹ̀ tí a sú wa wọ́n láàrẹ wọ́n fẹ́ lọ rè é gbàwòsàn nílùú èbó nìyẹn ní London gbogbo ẹ̀yin ọmọ káàró jire tẹ́ wà ní London wọ́n láàrẹ ń bọ̀ wọ́n lọ fẹ́ wá gbàwòsàn ààrẹ fi UCH lẹ̀ wọ́n fi LUTH lẹ̀ wọ́n fi EXU lẹ̀ wọ́n fi gbogbo ẹ̀ lẹ̀ teaching hospital wà nílùú Àbújá ààrẹ odò ń bẹ̀ ìlú èbó tẹ́tíká lórí wọn pé tí wọ́n ṣètò ètò tó tọ́ tó yẹ sí gbogbo ilé ìwòsàn wa gbogbo sáàrin yọmọ fòbí ẹyẹ rẹ̀ ìlú èbó pé bẹ́ẹ̀ làwọn ti fẹ́ lọ gbà wòsàn àná mọ̀ wípé bẹ́ẹ̀ yẹn bá síìkì bí wọ́n bá dàdúró ní hospital ní location 9 wàláì ọlọ́mọdé mi rè ọ́ bọ́ bàbá búkù sí rèé bàbá Buhari bí a ṣe ń mèrè àkókò máa tá fi gbé ẹ̀ dúró gbogbo yín pátá tẹ́ fi wá sínú òkun tẹ́ fi lẹ̀ káàró òjíire sínú ìlà yìí lo agbára lọ́wọ́ lọ àrọ́mọdọ́mọ yín ò ní bọ́nú ìyà agbára lọ́wọ́ lọ gbogbo bó bá ti wù kẹ́ ẹ lò gbà tó ẹ rí táyà gbèsè ayé yín sórí wheelchair ni Babangida nù níbo náà wà orí wheelchair ẹ̀rí yòókù náà rí táyà sórí wheelchair ni ìlú èbó ààrẹ fẹ́ lọ rèé gbà tọ́jú nígbà tá a ní ọ̀pọ̀ hospital ní orílẹ̀-èdè location 9 àmọ́ nígbà tí kò sí irinṣẹ́ tó kójú òṣùwọ̀n fáwọn lọ́ọ̀yà fáwọn dókítà wa láti ṣiṣẹ́ kò sí ìyẹn ló máa rẹ tó náà fi ń tẹkọ̀ létí rèlú èbó Ọlọ́run àgbàdúrà kí pléènì wọn já àmọ́ Ọlọ́run sì ètò tó tọ́ ara ni aráàlú ààrẹ ń sáré ìlú èbó lọ rèé gbàwòsàn ta ní sọ pé ẹ jẹ́ ń kú sórílẹ̀-èdè yìí àbí a ti sọ bẹ́ẹ̀ asòfin òfò yìí ó yẹ ká ṣèwé òfin tí ó sọ fún yín wípé ààrẹ kankan ò gbọ́dọ̀ forílẹ̀-èdè rẹ̀ lẹ̀ láti lọ gba òsàn bíkébì gbogbo ààrẹ títí ń jẹ l'Amẹ́ríkà títí ń jẹ káàkiri àgbáláyé ìjọ wo làwọn fìlú wọn lẹ̀ tán wá gba òsàn lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tó yẹ wípé wọ́n mọ̀ pé ti Nàìjíríà ti ta. ìpínlẹ̀ Èkó July 3rd báwo la ti fẹ́ ká ṣe sí ẹ̀yàn máa káàrọ̀ òjíire Lagos State mega rally is going to be very 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 fantastic and wonderful.